Ẹ kú alẹ́ níbi tí ẹ bá ti wà lálẹ́, ẹ káàsán ní gbogbo lẹ̀kílẹ̀ tí ó bá jẹ́ ọ̀sán lẹ́wà, ẹ sì kú àárọ̀ níbi tí ó bá ti jẹ́ àárọ̀ làwà. Ẹ kú ìyálẹ̀ta fún gbogbo àwọn ẹni tí ń bẹ ní ìyálẹ̀ta ní gbogbo lẹ̀kílẹ̀. Àṣàmú yín rèé, ọmọ ajẹja bí onígèrè, ọmọ akọ̀bẹ́ja ní gèrè ọba gèrè jẹ́, ọmọ ọbẹ̀ja ní gèrè ó tún gèrè ṣe, ọmọ agbọ́n ọmọ agbọ̀ngbọ̀n tó jù mẹ́sì lẹ́yìn ọ̀run tí ò jẹ́ sí Oníkòyí ó dìbò ọmọ Oníkòyí dìbò ogun ọba tó lọ ogun ọ̀pọ̀ ọmọ Oníkòyí tọmọ Oníkòyí dènà. Èmi rèé ọmọ táàrẹ́ fọ ọmọ Ẹgbẹ̀jì Òwu, àwọn ará Òwu kì í ránró àwí mẹ́nu kúrò nítorí Òwu ọmọ Lábẹ́njọ. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Pọ́nbélé. Lórí ètò yìí la ó ti máa pabì tá ó sì máa yàbìdún. A ó mọ pa òwe tí a ó sì máa ṣàlàyé ẹ̀. A ó mọ kọ́ ara wa nípa díẹ̀ lórí ìtẹ̀síwájú lórí àmì ohùn. Tí ó bá di ọjọ́ iwájú, a ó máa ṣe ètò kan tí à ń pè ní ìtọ́dòwe. Bẹ́ẹ̀ a ó sì máa kà fúnra wa àwọn ìwé Yorùbá àkàgbádùn. Ṣùgbọ́n lónìí, eléyìí ni àkọjá ewé mi, kí Olúwa ọba òkè ọba aláwòrábí kó má jẹ́ ká ṣe ewé já. Òwe tòní ó dá lórí ìtàn kékeré kan tó ṣẹlẹ̀ sí èmi fúnra mi. Òwe náà lọ báyìí wípé tá a bá sọ̀kò sọ́jà, ara ilé ẹni ní bá. Ní òwúrọ̀ ọjọ́ kan ní ogúnjọ́ oṣù kẹfà ọdún 2022, mò ń kọjú lọ sí ibi iṣẹ́ mi. Nígbà tí mo dé àdúgbò kan ní àti fẹ́rẹ̀ dé Bàrúwá ní ọ̀nà Ìpájà lÉkòó, mo rí àwọn ènìyàn tó pọ̀ tí wọ́n fẹ́ ṣọdá. Láàrin àwọn ògbólógbò ènìyàn yìí, mo kíyèsí ọmọbìnrin kan tí ó múra bí àwọn obìnrin mùsùlùmí ti múra. Ó bo gbogbo ara rẹ̀ bí ó ti yẹ. Ká má purọ́, nítorí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ ni mo ṣe dúró kí gbogbo wọn ṣọdá. Bí mo ṣe ṣínà mọ́tò kí n máa lọ nígbà tí àwọn tí wọ́n ti ṣọdá tán, ọmọbìnrin tí ó múra dáadáa náà yóò wo ẹ̀yìn tí ojú mi ẹ̀ ó ṣe mẹ́rin ló bá di àbúrò mi gangan. Ni mo bá lanu tí n kò lè pàdé mọ́. Mo ní àṣetòótọ́ ni òwe àwọn àgbà tó sọ pé bí a bá sọ̀kò sọ́jà, ara ilé ẹni ní bá. Àṣàmú yín rèé, ọmọ ajẹja bí onígèrè, Olúyọ̀dé nílé bàbá mi. Ó dàbọ̀.